Fẹlá Aníkúlápó ju Wizkid lọ, Wizkid ju Fẹlá lọ. Wizkid ò kí ń ṣẹgbẹ́ Fẹlá, àbí Fẹlá ò kí ń ṣẹgbẹ́ Wizkid. Èyí lawuyewuye tó ń lọ ní orí ayélujára. Gbajúgbajà streamer yẹn tí gbogbo wa mọ̀, Pella, ó ń lé Speedy káàkiri, ṣùgbọ́n gbogbo gbìyànjú ẹ̀ asán ló padà já sí kò rí Speedy. Bàbá Davido ti bọ́ta wá sọ̀rọ̀ wípé ọmọ táwọn èèyàn ń pariwo pọ́mọ Davido ni, kò kí ń ṣọmọ Davido. Ṣeun Kútì ló wá sí orí ayélujára tó ń pariwo wípé òun ò ní gbà láyéláyé pé kí ẹnìkankan máa sọ pé Wizkid ju bàbá òun lọ. Ń pé òun gbọ́ táwọn èèyàn máa ń pariwo pé Wizkid olórin ńlá ni, kò kí ń ṣẹgbẹ́ Fẹlá, nǹkan tí Fẹlá ò ṣe Wizkid ti ṣe, wọ́n ti wá ń gbé Wizkid sí orí Fẹlá. Ń pé ṣùgbọ́n lábẹ́ bó ṣe lè hùn kórí, òun kò ní fi ààyè ẹ̀ gba ẹnìkankan. Eléyìí náà ló wá bí àwọn olólùfẹ́ Wizkid nínú. Ń pé kó gbẹ́nu ẹ̀ sọ́hùn gbogbo sọkúsọ tó ń sọ pé Wizkid kò kí ń ṣe ẹgbẹ́ Fẹlá, pé Grammy tí Fẹlá ò gbà rí Wizkid ti gbà. Bí awuyewuye yìí ṣe wá ń lọ ní wá mú Wizkid náà tó náà wá fi post wípé ìwọ Ṣeun o, bàbá ẹ̀ ń jà fún òmìnira àwọn ènìyàn, ṣùgbọ́n ìwọ ń bá FC jà. Ta ló wá jura wọn lọ nínú àwọn méjèèjì? Lóòótọ́ nǹkan tí Fẹlá ò gbà Wizkid ti gbà. Bílẹ̀ ayé dẹ̀ ṣe máa ń rí nìyẹn. Even Wizkid lè lówó ju Fẹlá lọ ní ìlọ́po mẹ́wàá, torí ọgbọ́n ọdún yìí àgọ́ ọdún tó ń bọ̀ ni. Bílẹ̀ ayé dẹ̀ ṣe wà nìyẹn. Àìmọye òjíṣẹ́ tó ti wá kí Jésù tó dé, àìmọye òjíṣẹ́ tó ti wá kánọ́bì tó dé, ṣùgbọ́n gbà tó dé akọ́yìndé gbẹ̀gbọ́n ni wọ́n wá fi ìgbà tí wọ́n fi jù sí gbogbo àwọn tó kù lọ. Ṣùgbọ́n ìyẹn ò sọ wípé àwọn tó ti kọ́kọ́ wá yẹn ká wá tàbùkù bá wọn. Ìyẹn ò sọ pé wọn kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run mọ́. Lábẹ́ bó ṣe lè hùn kórí, Wizkid kò tó Fẹlá o. Wizkid kò kí ń ṣe ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Orin Fẹlá dẹ̀kẹ̀rí, Fẹlá fi ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Gbogbo ẹ̀wọ̀n tí Fẹlá lọ, Fẹlá ò lọ nítorí pé bóyá mo fẹ́ lówó àbí mo fẹ́ ṣe kinní kan. Torí pé ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Pàápàá jùlọ Fẹlá òun ló ní Afro. Afro náà ni Wizkid nǹkan. Wizkid kan rebrand títí ẹ̀ ní. Náà fi sọ di Afro hip hop. So ṣé Jésù fẹ́ jọ Ọlọ́run lọ ni? Àbí pásítọ̀ fẹ́ ju Jésù lọ ni? Ṣé àfáà fẹ́ jà ànábì lọ ni? Kò possible. So bí èèyàn ṣe jẹ́ nìyẹn. Nípa ti Pella ń lé Speedy káàkiri pé káwọn lè jọ ṣiṣẹ́ papọ̀. Ṣùgbọ́n ṣé ẹ̀yin rò wípé Pella ló gọ̀ ni, àbí àwọn alámòjútó Pella àti àwọn management ẹ̀, àwọn ni wọ́n ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ni? Fẹ́kẹ́ bá ń fi sí comment section bóyá Fẹlá náà ló ju Wizkid lọ lérò tí, bóyá Wizkid dẹ̀ ló ju Fẹlá lọ. Fẹ́kẹ́ bá ń fi sí comment section. Nípa ti Pella gbé ẹṣin ó fi ń lé Speedy. Ó wá sọ fún Speedy pé òun lòun tóbi jù ní streamer ní Áfríkà, pé Speedy jẹ́ káwọn jọ ṣe nǹkan kan papọ̀. Speedy wò báyìí, ó dẹ̀ bójú padà bí ẹni pé kò rí. Ṣùgbọ́n èyí fi hàn wípé Speedy mọ̀, bó ṣe ṣe kí Speedy mọ̀ Pella, ṣùgbọ́n ó dàbí ẹni pé nǹkan kan, kọ́kọ́rọ́ kan gbẹ̀yìn ajá jẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń dárúkọ Pella fún Speedy, tí Speedy sì ń ṣe bíi pé kò tiẹ̀ gbọ́ rí. Pàápàá jùlọ Jarvis, nígbà tí Jarvis rí Speedy, Jarvis dárúkọ Pella. Bọ̀bọ̀ tó ń ṣe skit yìí, Igo Collect, nígbà tó rí Speedy ó dárúkọ Pella. Bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó ń gbé Speedy wọ Nàìjíríà náà sọ pé kò gbọdọ̀ gba Pella láyè. Ó ṣeé ṣe kí Pella ti hùwà kan àbí kejì sí wọn.
ṣùgbọ́n Pella jáde pé òun ò rangún iṣẹ́ nǹkan tó bá àwọn anybody kan sọ wípé tí òkè ò bá lọ bá Muhammad tòun á lọ bá òkè ò pé tí Speedy ò bá wá síbi tóun wà fúnra rẹ̀ òun máa wá Pella lọ, àwọn máa wá Speedy lọ. Ṣé ẹ̀yin rò pé nǹkan tí Pella ṣe yìí ṣe rò pé nǹkan tó dáa ni? Bí Pella ṣe ń sáré kiri pé òun fẹ́ rí Speedy, Pella tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wá, òun náà wá ń wáyàn lóòótọ́ bí ilé ayé ṣe rí nìyẹn o. Pella ń wá Speedy tá à ń wí, Speedy náà òun náà ń wá Ronaldo gangan fún rẹ̀ òun náà ń wá World Cup fúnra rẹ̀ òun wá Messi káàkiri, Messi tún ti rí World Cup tán, Messi tún ń wá World Cup míì káàkiri. Bí ilé ayé ṣe wà nìyẹn, a máa lé ní nǹkan dẹ̀ máa ju nǹkan lọ ni, èèyàn dẹ̀ lè nítẹ́lọ́rùn. Bí yẹn ṣe jẹ́ nìyẹn, èrò tí ẹ fi sí comment section. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lórí ọmọ tán sọ pé Davido ló ní. Bàbá Davido ní àbígbẹ̀yìn àwọn, ṣùgbọ́n òun ló jẹ́ ẹni tó máa ń fún àwọn ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà jù. Pé ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ ó ṣọmọ kò ṣọmọ ìjáde, àwọn pé Davido pé báwo ṣọmọ ìyá ọmọ yìí rí, pé Davido sọ pé òun ò mọ̀ rí. Pé ju gbogbo ẹ̀ lọ lẹ́yìn náà àwọn wá bẹ̀rẹ̀ test, àwọn pé ìyá ọmọ àti ọmọ tó ń sọ pé Davido ló bó òun. Àwọn torí pọ́ mọ́ àwọn sọ pé òun ò mọ̀ ìyá ẹ̀ rí, àbúǹkọ́ lòun lọ́mọ, káwọn wá torí ẹ̀ tánú. Àwọn wá lọ ṣe gbogbo test tó yẹ káwọn ṣe pé ṣé ẹ̀jẹ̀ àwọn lọ́mọ yìí lóòótọ́ àbí kò ń ṣe ẹ̀jẹ̀ àwọn. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn pàbó ló já sí. Báwọn ṣe ń sọ abẹ̀bẹ̀ sókè nígbà àgbà báyìí, ibi pẹlẹbẹ báyìí náà ló fi ń múlẹ̀. Wípé àwọn ti ṣe test oríṣiríṣi, pé àyẹ̀wò ń sọ wípé kò kí ń ṣe ẹ̀jẹ̀ àwọn ni ọmọ náà. Wípé síbẹ̀síbẹ̀ àwọn tó wá mú ọmọ yìí, àwọn fà mọ́ra, àwọn fi sí ilé ìwé, àwọn fi yẹ ẹ̀ náà sí ilé ìwé, àwọn sì ń san owó oṣù fún wọn, ṣùgbọ́n kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n sì wá ń pariwo kiri pé Adeleke o, ẹ̀wọ̀n gba àwọn gẹ́gẹ́ bí ìyàwó, kò gbọ́n gẹ́gẹ́ bí ọmọ o. Wọ́n pòun dẹ̀ mọ̀ pé àwọn èèyàn lọ́wọ́ à ń bẹ̀ sí wọ́n tí wọn. Kí lẹ̀yin rò sí nǹkan tí bàbá Davido ṣe? Ṣé nǹkan tán ṣe dáa? Wọ́n ṣe gbà wọ́n sódà bóyá kán tì wọ́n dànù. Ẹ ṣeun, ẹ like, ẹ comment, kẹ̀dẹ̀ share fídíò yìí. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Èrò tí yín lórí gbogbo ọ̀rọ̀ yìí, mo fẹ́ kí ẹ bá ń fi sí comment section. Ẹ ṣeun gan. Thank you. Èmi ń wá Pella ń wá Speedy ń wá Ronaldo ń wá World Cup ń wá Messi ń wá ẹlẹ́ẹ̀kejì. Ilé ayé ò balance bí ẹsẹ̀ jì gan. Ẹ like, kẹ́ kọ́mẹ́ǹtì, kẹ́ share fídíò yìí, kẹ́ jẹ́ kó lọ fà. Ẹ ṣeun gan ni. A dúpẹ́ lọ́wọ́ yín o. God bless you everybody.